pàtàkì sí Ọlọ́run fún àlàjá ọdún tuntun bẹ́ẹ̀ la kí wa kú ewu àlàjá náà. Àwọn ọ̀run pàápàá ń yọ̀ fún ọdún tuntun náà, bẹ́ẹ̀ ni ayé ń yọ̀. Bí àrùn bá ń yọ̀ tí ayọ̀ ọ̀run sì pàdé táyé, ẹ rí pé ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nínú ọdún náà? Ó ní mo fẹ́ gbìyànjú sọ fún wa ní wákàtí yìí. Mo kí wa kú ojúmọ́ ire àbí ẹ káàsán àbí ẹ káalẹ́. Gẹ́gẹ́ bí olúkúlùkù ti ń gbọ́ gẹ́gẹ́ bí olúkúlùkù ti ń wà lákòókò tí mo ń sọ̀rọ̀ yìí àtàkókò tí a sí ohun ọ̀rọ̀ yìí, ọ̀run 2026 yóò ṣorí wa. Yìí ní sátidé àkọ́kọ́ nínú oṣù kínní, ọjọ́ kẹta oṣù kínní ọdún 2026. Mo gbàdúrà wípé ìbẹ̀wò Ọlọ́run tó ju ọgbọ́n àti ìmọ̀ ènìyàn lọ, ìbẹ̀wò ọjọ́ kan tó pa ogún ọdún, 30 ọdún, 50 ọdún, ìbẹ̀wò ọjọ́ kan yẹn Ọlọ́run fi bẹ̀wò ọ̀nà ọdún yìí lórúkọ la Jésù Kristi. Kí ni kí a mójútó ní ọdún yìí? Ẹ jẹ́ kí a mú kí ọdún náà kó jẹ́ ọdún fún wa. Ọdún tuntun la pè é. Fún àwọn míì láti bẹ̀rẹ̀ tó fi dé ìparí rẹ̀ tuntun ni. Àwọn míì láti bẹ̀rẹ̀ tó dé ìparí ọdún àkúwórí ni. Torí ìrírí wọn láti January báyìí lẹ́nu ti ní problem tó dé December. Láti January báyìí lẹ́nu ti kó sínú ayọ̀ tó dé December. Kí ló mú yàtọ̀ yìí wá? Kí ló alẹ́ fi pè ní ọdún tuntun yìí? Ká mú kó jẹ́ ọdún tuntun gẹ́gẹ́ bá ti pè é. Àwọn kan bẹ tí a gbọ́dọ̀ mọ̀. Ìyẹn ni pé àwọn ìkùnà wa àtijọ́ yẹn, ohun àkọ́kọ́ nìyẹn, ẹ jẹ́ á jẹ́ kó lọ. Ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 19 sọ fún wa, Isaïe 43 verset 19. Ó lé mi ó ṣe ohun titun. Ohun titun tí ń ṣe yẹn, a gbọ́dọ̀ gbà láàyè. Ọ̀nà wo la gbọ́dọ̀ gbà láàyè? Ó ní pé káwọn nǹkan àtijọ́ yẹn kó lọ, ìkùnà ẹ jẹ́ á jẹ́ ó lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá wo ọdún tá a lò sẹ́yìn, ẹlòmíì sọ ẹbí nù, ọkọ, aya, àwọn tí a fẹ́ràn, àwọn tó fẹ́ràn wa. Nǹkan kan ń bẹ tí ó yẹ ká máa mójútó. Ní nǹkan tó bàjẹ́, tó bá pé àtúnṣe wà fún wa, gbogbo ọ̀nà kó tún ṣe. Tó bá pé kò ṣàtúnṣe fún un mọ́, ẹ jẹ́ á gbàgbé ẹ̀. Bí ilé ìṣọ́ kankan fánú ohun Tẹsalóníkà kìíní orí 4, ó ń sọ nípa ìgbàsókè àwa àyànfẹ́. Bọ́ wá ní àwọn tó ti sùn ní Olúwa, kí ló tà ń banújẹ́ bí ẹni pé àwa gan aláìgbàgbọ́ ni wa. Nígbà bá mọ̀ pé a rí wọn lẹ́yìn ayé yìí, àwa gbọ́n sì lọ bá wọn lọ́jọ́ kan. Àwọn míì tó ń bẹ nínú ìbànújẹ́, iṣẹ́ wọn, ọjà wọn, okòwò wọn, ọkọ, aya, ọmọ, relationship wọn tó bàjẹ́, wọ́n tó ń bẹ nínú rẹ̀ títí dòní, tẹ́ ń bara jẹ́, tẹ́ ń banújẹ́. Géètì 2025-26 yẹn àwọn ò jẹ́ kó bá lọ. Ọwọ́ àbí ìgbálẹ̀ tọ́lọ́run fi gbá gbogbo ọdún tó lọ yẹn, àwọn tó gbá wọnú 2026. A ní ìkùnà gbogbo tó lè wà nínú ayé wa, bí ó ti máa ń ṣẹlẹ̀ nínú ayé. Bí ìkùnà bá wá, ó ń tọ́ka nǹkan sí wa ni, bóyá sí nǹkan yẹn dáadáa àbí nǹkan gbọ́dọ̀ mójútó. Ó ní ìkùnà fi máa ń wá. Ìkùnà tó wá yẹn kọ́ jẹ́ pé a kàn wá jìn síbẹ̀ bí ìgbà tí a kó sínú kànga tí ò lè yọ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu kànga yẹn lónìí, kànga ìkùnà, oríṣiríṣi ìkùnà ló lè wá nínú àlàáfíà. Wá yẹ wo ojú tí mo ná lórí àlàáfíà lọ́dún tó lọ yẹn, tọ́bọ̀ oríṣiríṣi àǹkà wá wọnú tí mo ná sókòwò lọ́dún tó lọ tí ò yọ, jẹ́ kó lọ. Ohun kejì tí a tún gbọ́dọ̀ jẹ́ kó lọ, ó ní àwọn àṣeyọrí wa. Lọ́dún tó lọ yẹn, àwọn business kan yọ fún mi. Lọ́dún tó lọ mo ralẹ̀, lọ́dún tó lọ mo kọ́ ilé, lọ́dún tó lọ mo fẹ́yàwó, lọ́dún tó lọ mo bímọ, lọ́dún tó lọ mo gbéyàwó fọ́mọ. Oríṣiríṣi àwọn ọdún tó lọ yẹn gbogbo yọ̀ǹda físà mi, ọdún tó lọ mo gbàwé ìgbélú mi. Nínú àṣeyọrí yẹn lẹ́lòmíì dúró sí. Bẹ́ẹ̀ tẹ Apostle Paul ń jẹ́ kó yé wa wípé òun máa ń gbàgbé ohun tó ti kọjá lọ, òun máa ń nàgà wo ohun tí ń bọ̀. Nínú Fílípì orí 3 ẹsẹ̀ 12 ẹsẹ̀ 14, Apostle Paul ń sọ níbẹ̀ yìí pé òun ò sọ pé òun ti tẹ̀ wá, òun nàgà láti débi pípé yẹn. Nígbà tó wà nàgà láti débi pípé yẹn, òun wá ń tẹ̀ síwájú pé bọ́ òun lè débi pípé èrè ìpè yẹn. Òun wá ń gbàgbé tó ti kọjá lọ sẹ́yìn. Apostle Paul pẹ̀lú anointing, pẹ̀lú agbára, pẹ̀lú oore ọ̀fẹ́ yẹn, ẹ wo ìjọ tí Apostle Paul dálẹ̀.
ẹ wo àwọn ọmọ tó ti rèsì ní Olúwa, ẹ wo àwọn tó ti sọ di apọ́sù, ẹ wo àwọn tó sọ di prophet, àwọn tó sọ di wòlíì, ẹ wo àwọn ìjọ tó dálẹ̀ nínú ilé ni o, ètò kọ́ ni oríṣiríṣi ìjọ àti iṣẹ́ agbára, òkú tó jí dìde, àwọn arọ tó ní lọ́wọ́ rẹ̀, afọ́jú tó jíǹde, ẹlẹ́ṣẹ̀ tó ronú pìwàdà. Apostle Paul ní òun ó lóun gbàgbé gbogbo àwọn nǹkan yẹn, olú fi lè máa lépa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tí wọ́n ti ní ó dàbí Nebuchadnezzar. Ẹ wo gbogbo tọ́wọ́ mi ṣe, ẹ wo tí mo ti achieve in the course of the year. Nebuchadnezzar wo gbogbo owó ẹ̀yìn kò lè wájú mọ́ pé tóun ṣe lélẹ́yìí. Ọkùnrin kan náà ń bẹ tí Jésù pọ̀ tó fi pòwe rẹ̀ fún wa nínú ìwé Lúùkù. Ó ní nísìnyí ẹ wo oúnjẹ kọ́ àká wákọ̀ ń palẹ̀ ń kọ́ ti tán, nísìnyí o kọ́ ọmọ jẹun lóko báyìí, kọ́ ọmọ mu lóko báyìí, kọ́ ti balẹ̀ báyìí. Ó lánàá lónìí láwọn béèrè ẹ̀mí rẹ̀. Ká gbàgbé àwọn achievement wa, ká tún máa lé sí, ká máa lé sí, ká máa lé sí. Bẹ́ẹ̀ ohun mẹ́ta tún gbọ́dọ̀ tó ń jẹ́ kọ́dún yìí ó jẹ́ ọdún fún wa, ó ní pé ìwà àtijọ́ ni ògbólógbòó àwọ̀. Kí ló dé tí ejò fi máa ń bọ̀họ̀ lọ́dọọdún? Akólódé táwọn igi fi máa ń bọ̀wé lọ́dọọdún? Ẹ̀rí pé téjò bá bọ̀họ̀ tán tó àti ẹ̀jẹ̀ rú gbọ́nàmọ́ná yẹn, a máa wà díná yọ gbogbo ejò ni. Wọ́n á máa ń bọ́ ìhọ̀ wọn, wọ́n á bọ́ àwọ̀ wọn lẹ̀, wọ́n á bọ́ gbólógbòó ìwà yẹn. Ejò tó jẹ́ pé ẹran burúkú ni àwọn kí wọ́n bá bọ́ ìhọ̀ rẹ̀ gan máa rí àwọn ẹ̀fẹ̀ lè máa fàwọ̀ rẹ̀ ṣeré tó fi di orí èrè, tó fi dorí mọ́nàmọ́ná àtòrí ìṣàwọn ejò yòókù. Àwọn igi tí wọ́n bá bọ́ ewé lọ́dún báyìí nísìnyí tó jọ bá ti rọ̀ gbé báyìí tí wọ́n bá ru ewé wá, ẹ̀rí ewé tó tún bá sí yọ. Ẹyẹ ìdì ńkọ́, nígbà bí ti fi ẹyẹ ìdì yé kàwé fún wa, ẹ máa ká máa tún agbára wa sí bí ẹyẹ ìdì ó tó ìkànnà rẹ̀ pán yóò lọ rí yẹ rẹ̀, àwọn jẹ àtúndì titun. Àwọn ìwà àtijọ́ wọn gbólógbòó ìwà yìí, owó ìlara aṣọ òdì, àmọ́ bí tó bọ́ pọ̀lọpọ̀ wa já, tí ọba tẹ̀ mọ́ bí tí ọba tẹ̀ bọ́ ọjà bí káwé sì kẹ́kọ̀ọ́ lára wọn míì. Àárín tó ṣẹlẹ̀ sẹ́lómi lónìí tó lógun oṣù ogun àjẹ́ ni, ogun oṣù ń bẹ, ogun àjẹ́ ń bẹ, ṣùgbọ́n ogun ìwà ńkọ́, ogun ìwà ńkọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀. Bí a ti bẹ́ nìkan dúró tí ẹnìkan ti bàjẹ́ lónìí ọ̀wọ̀n pọ̀wọ́ rẹ̀ ń bẹ ń bẹ, ikú tẹ́nìkan kú ọ̀wọ̀n pọ̀wọ́ rẹ̀ ń bẹ ń bẹ. Ká mu gbó, ká mu sìgá, ká là ń fi ń ṣayẹyẹ ọdún, ká tún máa justify nǹkan tí ò tọ́, ṣáájú ọdún àtúnkù síbẹ̀ báwọn. Ìgbà ẹgbẹ́ mi ti fẹ́ tèmi ni ẹgbẹ́ mi ti ṣe tèmi ni ẹ̀ríkọ́ lè gbàgbọ́ mi jẹ́ ìwé mọ́sán nínú Róòmù orí 12 ká padà láti di tètè nínú ìrònú wa, ká lè bá rí ìdífẹ́ Ọlọ́run tó pé tó tọ̀nà. Ká tún gbé ayé ẹ̀mí wa yẹn ṣe, ká tún pẹpẹ wa ṣe. Àwọn yàrá méjì ní bẹ́nu ayé yìí o, ibi yàrá ìbímọ, bí ẹ bá lọ yàrá ìbímọ, ìdàkọ̀ mo kú mọ́ yẹn lọ́wọ́, àkàn gbọ́ ọmọ kó láàyè. Bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wíṣọ́tẹ́lẹ̀ ń bẹ́nu ọdún kọ̀ọ̀kan, inú yàrá ìrọbí yẹn ènìyàn ó ti bí tàbí tó ti ń jòwé ènìyàn ti ń rọbí, kò sẹ́ni tó lè gba bẹ̀ kọjá. Tó bá rẹ̀ tó dà nǹkan láyé, inú yàrá yẹn ló ti fọ́ọ̀mù ẹ̀. Tó bá rẹ̀ tó dà nǹkan kan, yàrá yẹn ló ba nǹkan jẹ́ fún. Yàrá ìrọbí ń bẹ ibi tí nǹkan ti ń bàjẹ́ fún yàn àti tí àti tí nǹkan ṣe. Yàrá ìrọbí, yàrá ìfarajìn, yàrá àdúrà, yàrá ìfaraẹnijìn fọ́lọ́run, yàrá ìtàn ara ẹni ṣe níwájú Olúwa. Yàrá yẹn ń bẹ níwájú ẹnì kọ̀ọ̀kan wa. Ọdún kọ̀ọ̀kan yàrá kejì ní bí tí máa ń tẹ̀ ìjọjọ́ pé ìpinnu pàtàkì láti máa ń ṣe. Ẹnì kọ̀ọ̀kan kankan báyìí ni pé lágbájá ń bọ̀ àsọdọ̀ rẹ̀ ń bẹ̀ yẹn o, níbi tí bí ó parí sí nìyẹn. Bí wọ́n bá máa sọ̀rọ̀ yẹn kan lónìí nínú yàrá yẹn ó ti parí ẹ̀. Lágbájá ẹ̀já promote ẹ̀, lágbájá ẹ̀jẹ̀ ká demote ẹ̀, lágbájá yìí ó nílò gbéga, lágbájá ẹ̀jẹ̀ ká yọ kó ń bí iṣẹ́. Yàrá kan náà nìyẹn. So bàtí nínú yàrá ìrọbí yẹn láti fọmọ gbogbo ẹ̀, Ọlọ́run kò ràn wá lọ́wọ́. Ìsọtẹ́lẹ̀ dáadáa ń bẹ ní ọdún, ìsọtẹ́lẹ̀ bùkún bẹ ń bẹ. Ọwọ́ àkùsọ̀ wa ìta fẹ́ kó sẹ́ ń bẹ. Ẹyẹ yẹn ààyè ni òkú ni ọwọ́ lọ́wọ́ wọn ló sọ bóyá òkú náà báyìí ni. Àwọn Ọlọ́run lọ ayé mi wà bẹ́ẹ̀ ni bó ti fa ayé wa sí ọwọ́ ara wa. Tó pé ti fún wa ní choice ká yàn àwa aláwọ̀ àyàn tó tọ́ lónìí bóyá rí ni ayọ̀ ni àbí kejì kọ́lọ́n kọ́ni kankan wà lọ́wọ́. Ohun wòlíì kìtàn Nàìjíríà wà lẹ́ ń gbọ́. Mo ní ọdún yìí sórí wa, ayọ̀ àtànípẹ́ kan yóò jẹ́ ìpín wa. Ayọ̀ láfìlájá, gbogbo ewu tó ń bẹnu ọdún náà fún wa Ọlọ́run gbé fún wa. Ayọ̀ ọbẹ̀ yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù Olúwa wa. Àwọn àdéhùn wa náà lè rí lórí kíláà yẹn tẹ́ wá láǹfààní àti pé wa. Èmi náà ni coach yín nínú online program yìí, Prophet Wòlíì Jeremiah Òkìtọ́nàdé. God bless you. Amen.